tó bá máa sọ̀rọ̀ má máa join Iyabo papọ̀ mọ́ rẹ̀ ẹ yàtọ̀ síra yín ìwọ ò kàwé Iyabo tún kàwé títí tó tún wá sí UK ó tún wá kàwé nínú UK Lizzy ò kàwé náà ó lọ sí school náà ìwọ tó ṣe class captain ní primary school ó tún ṣe class captain ní secondary school ó tún wá ṣe class captain ní university ó kàwé Lizzy ó lọ sí school má máa fi rẹ̀ wé Iyabo tí Iyabo Òjó bá ṣe tó bá fẹ́ tí Iyabo Òjó máa sọ̀rọ̀ tó bá fẹ́ ṣe English tó fẹ́ sọ English Iyabo Òjó máa bọ́ kò ní kọ lẹ́nu Lizzy ó máa kọ ẹ lẹ́nu ni ìyá ẹ máa ṣá English yẹn jẹ ni wàá máa sọ̀rọ̀ bí àwọn akáyín ó máa wọ́n eyín wọ́n ti ká bó o ṣe máa sọ̀rọ̀ bí ẹni tí eyín ẹ̀ ti ká àwọn English yẹn kò ní jọ ọmọ Yorùbá a ní mọ bí tá a máa gbé sí wọ́n máa tàbọ̀ ni wọ́n máa sọ sefu lólórí búkú ẹ̀ máa sọ ṣé o mọ̀ pé ìwà àti Iyabo Òjó ẹ̀ kì í ṣe same kíláàsì yàtọ̀ sí classless ni wọ́n Lizzy Iyabo Òjó is classic òye ya Iyabo Òjó wà classic ìwọ wà classless má máa fi wéra wọn ìwọ àti ibùbọ olórí burúkú tó ń wọ̀ kọ́ ló jẹ́ kó jẹ́yàn nú ayé òye ya tí Iyabo Òjó bá bọ́ síta tó bá wà níta ayé máa ń rí tí wọ́n bá wà níta Lizzy wọn ń rí ẹ̀. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu arábìnrin wípé kí Lizzy Anjorin kó yé compare ara rẹ̀ kó yé fi ara rẹ̀ ìwé Iyabo Òjó nítorí pé Iyabo Òjó kàwé Lizzy kò kàwé bẹ́ẹ̀ sì ni Lizzy ló sọ pé Iyabo Òjó kò kàwé. Ẹ jọ̀wọ́ ẹ like, ẹ share, comment, ẹ subscribe sí YouTube channel wa. Báwo ni ìrìjì báyọ̀ sí jẹ́mìnà ọjọ́ ìrìnlójú owó ó dàbọ̀ tún dìgbà mìíràn.